ẹ wo ẹ̀yin èèyàn mi àwọn bàdá wa Saheed Ire tuntun sọ̀rọ̀ wọ́n ní election tuntun ń bọ̀ o ìbò tó bá wù kó jẹnu ẹ̀ ipe so ká lo làákàyè wa o ká wo ẹni tá a tún fẹ́ dìbò fún o ipe kẹ́ ẹ tó dìbò gbé gbèsè pọ̀ ńlẹ̀ o bó ṣe ń yá lọ́wọ́ China bẹ́ẹ̀ náà lọ tó ń kó padà fún China bó ṣe ń yá lọ́wọ́ gbogbo wọn lọ́ṣẹ́ kí n náà kó padà fún gbogbo wọn so ipe dùgbẹ̀dùgbẹ̀ tó fì lókè yìí ẹ wò àti ìmọ̀bi tó máa já sí o àwọn Yorùbá máa ní ilẹ̀kẹ̀ já síbi ilẹ̀kẹ̀ já sọ̀hún ibì kan ló máa já sí o ẹ wò ẹ wá lọ gbọ́ bí bàdà wa Saheed Ire bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn. èmi ọmọ yín mo dé mo fẹ́ fi ti ọ̀wọ̀tọ̀wọ̀ pé ẹ̀yin èèyàn wa sí àkíyèsí tó ṣe pàtàkì àkíyèsí tí mo dẹ̀ fẹ́ pè wá sí mo fẹ́ kí n ṣe ọ̀rọ̀ ìjà mo fẹ́ kí gbogbo wa jọ jókòó kí ẹ jẹ́ ká jọ rò ó síbi tí tó ọ̀rọ̀ yìí bá ti lè mú ọgbọ́n wá létí oníkálùkù ní pàtàkì jùlọ ẹ̀yin tí mo kí gbogbo NURTW ní ẹ jẹ́ sọ pé kí mo kí yín ní gbogbo Nàìjíríà pátápátá torí Nàìjíríà lẹ́ ń bá ṣe àwọn ọmọ wa kọ̀ wà nínú yín tó pọ̀ ni tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró àmọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín sí Nàìjíríà ẹ kú iṣẹ́ ẹ dẹ̀ kú ìgbìyànjú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ o màá tún wá kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ́ jẹ́ civil servant màá kí yín pé ẹ kú iṣẹ́ ẹ kú ìgbìyànjú ẹ dẹ̀ kú kìràkìtà kó lè da ẹ kú àsìkò yìí àmọ́ gbogbo wa pátápátá ló ti mọ bí ìlú ìṣerí gbogbo wa dẹ̀ ni a ti mọ nǹkan tí ó ń lọ ó tẹ́ àwọn kan lọ́rùn àmọ́ ó ṣe bákan ní ọ̀dọ̀ àwọn ẹlòmíì mo tún wá fẹ́ padà sórí tébù tí mo padà sí tí àwọn bàbá wa Bánjí Akíntóyè àtàwọn bàbá wa kan jáde ẹ má ti jẹ́ kí n dárúkọ olóyè Sunday Igboho torí pé ẹ̀yin tí mo fẹ́ pè sákìyèsí ẹ̀yin kan wà tẹ́ ní interest nínú orúkọ yẹn àmọ́ 90% nínú ọmọ Yorùbá ní interest nínú orúkọ yẹn àmọ́ ẹ sì jẹ́ kí n kọ́kọ́ fi olóyè Sunday Igboho lẹ̀ báyìí ná ẹ yẹ kí n kọ́kọ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà now gẹ́gẹ́ bí nǹkan tí a sọ ní ọdún tó kọjá kí wọ́n tó dìbò ìbò míì tún ti ń bọ̀ o ìbò míì tún ti ń bọ̀ o ṣe rí ẹ̀yin méjì tí mo dárúkọ yẹn lẹ wà important táwọn olóṣèlú gbé ojúlé jùlọ ẹ̀yin union àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba torí wọ́n ti mọ̀ pé l'option now dùgbẹ̀dùgbẹ̀ tó mì ṣé ká dádúró ni àbí kò jalè wà lórí nǹkan tí ó jẹ́ kí wá ṣe prógrámù ilé nìyẹn alákọ̀ọ́kọ́ náà màá kọ́kọ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé gbèsè ti wà ńlẹ̀ o tí ẹ̀mí ẹgbẹẹgbẹ̀rún Nàìjíríà ò lè san tán gbèsè ti wà ńlẹ̀ o bí wọ́n ṣe ń fi wá yá owó látòkè òkun wá lọ́ ṣe ń dá padà sí òkè òkun fún orúkọ títí wọn àmọ́ yíyá owó tọ́lọ ń yá owó látòkè òkun wá orúkọ gbogbo wa ni wọ́n ń dá o èmi ò bá ti jà wá o àmọ́ mo fẹ́ kí gbogbo wa jókòó báyìí káàró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ àti gẹ́gẹ́ bí òye díẹ̀ tọ́lọ́run fún èmi náà láàrin ẹ̀yin ọ̀jọ̀gbọ́n so ibi tí ẹ bá wá rò pé bóyá mi ò sọ̀rọ̀ sí tọ́gbọ́n ti yín ju bẹ́ẹ̀ lọ ẹ bá mi fi ọgbọ́n yẹn kẹ bá mi fi tọ́ àwọn èèyàn sọ́nà bí èmi náà ṣe jáde tán yìí ẹ̀yin NURTW mà ni wọ́n máa ń lò fún ìdìbò gbogbo wa pátápátá tí wọ́n dẹ̀ ń bá ṣọ̀rẹ́ tí ìdìbò bá ti ń bọ̀ ìpátápátá náà máa ti fi yáwó ìjọba ò máa san gbèsè náà kó tó dìbò míì now fún àǹfààní ẹni tó bá sọ wípé báwo ni wọ́n ṣe fi wá yáwó kò yé àwọn ó ṣeé ṣe kẹ́lòmíì má mọ̀ àwọn ẹgbọ́ ìná wọ́n ní wọ́n fi wá yá owó kan ní China ṣẹ́ẹ̀dẹ̀ rí àwọn èèyàn wọ́n dẹ̀ ń fi ọgbọ́n wá ralẹ̀ ní ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé àwa máa ń ṣe wàhálà nílùú títí wọn láti ká tó rí ìwé ìgbélùgbà but ìrọ̀rùn ló bá dé látọ̀dọ̀ àwọn sí àwa ní especially nílẹ̀ Yorùbá torí àwọn málà wọn ò dìdìrìn àwọn málà gbọ́n o ṣẹ́ẹ̀dẹ̀ rí àwọn ọmọ Ìgbò wọn kì í fi ilẹ̀ wọn báyàn ṣeré ẹ̀yin Yorùbá torí yín ni mo ṣe fẹ́ pè yín sákìyèsí o kí ẹ jẹ́ kájọ jókòó kájọ rò tí Yorùbá lè talẹ̀ 200 acre láàrin ọjọ́ kan péré ó lè fún Ìgbò láti talẹ̀ 1 acre láàrin ọdún kan o torí kò ní data láì ṣe pé bóyá gbogbo ìlú mọ̀ sí ẹ̀yin Yorùbá ṣé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí ṣé kò ní jalè wa lórí election ń bọ̀ o ṣe rí bàbá wa Tinubu ti lo ọdún kan àti díẹ̀ àsìkò ilẹ̀ máa rí àwọn honorable tí wọ́n ti máa yọjú sí àdúgbò yín àwọn youth leader tí wọ́n ti máa yọjú sí àdúgbò yín torí pé wọ́n wá ná díẹ̀ nínú àjọ tẹ́ ẹ dá wọ́n wá ná fún yín gbogbo ìgbàgbọ́ tí ẹ̀dẹ̀ ìgbàgbọ́ ni pé èèyàn dáadáa ni wọ́n rántí wà wọ́n rántí yín o oye tẹ́ ń repo
oye tí wọ́n ta epo fún yín ó wà nínú àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fún yín lọ́dún náà lọ́hùn kó tó di pé wọ́n dìbò wọ́n gbà á padà owó bàbá Ìjẹ̀bú ni kì í sùn ta o tí wọ́n bá tún ti wá bá yín nísìn tí wọ́n tún gbé ráìsì fáwọn ìyá yín tó ń pariwo pé oúnjẹ wọn ẹ mọ̀ pé wọ́n á dà padà o ẹ gbà á padà o ẹ bá wà sọ fún mi pé o gbà wọ́n yọ oró ara tí a bá lè ṣe kí a fi wọ́n lẹ̀ kí a má gba àbẹ̀tẹ́lẹ̀ kankan lọ́wọ́ wọn ẹ jẹ́ kán darí wa bó ṣe wù wọ́n kẹ wá jẹ́ kí Ọlọ́run darí àwọn náà bí ó ṣe wù wọ́n tá a bá lè ṣe bẹ́ẹ̀ àmọ́ pé wọ́n á gbé owó wá fún yín ládùúgbò ẹ tún pín ẹ padà ra petrol 5,000 naira per litre tẹ́ ẹ bá ṣọ́ra o iṣẹ́ ẹ̀dẹ̀ rí bàbá wa tó jẹ́ Yorùbá tó jẹ́ Tinubu is a businessman ni tó bá ti rajà 50 naira lọ́wọ́ ẹ ó máa tún tà ní 300 naira kò sọgbọ́n tó fẹ́ dá sí ẹlẹ́ẹ̀kejì kò sí gúdù nínú ọmọ Lion àti onóhun Peter Obi ni àti onóhun Àtíkù ni àti onóhun Tinubu ni àti onóhun ẹnikẹ́ni tó bá fẹ́ jáde láti dìbò selection ní Nàìjíríà you like it or not ni ò kìí ṣèbò tẹ́ ń dì náà ń kà o now tí wọ́n bá wá fipá wọlé ẹ wá jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ fún ṣẹ̀dá kí ṣẹ̀dá wá fi tipátipá náà fún wọn lómi mu ó sàn ju pé kẹ́yìn ará ìlú máa pariwo pé Ọlọ́run á mú wọn kẹ́ẹ̀dẹ̀ máa gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹni tẹ́ fẹ́ kọ́lọ́run mú Ọlọ́run ò kìí ṣe dìdìrín o tó lọ́lọ́run máa mọ̀ pé ìkànnìwọ náà tó gba àbẹ̀tẹ́lẹ̀ now mo wá fẹ́ padà sórí ọ̀rọ̀ ẹ̀yin brother wa tẹ́ jẹ́ union national union ní everywhere mo kí yín ẹ kú iṣẹ́ àmọ́ ṣe rí pé tútù tí wọ́n ń tù yín lára ṣe rí pé ìnira ló padà ń já sí níkẹyìn ọ̀pọ̀lọpọ̀ mo dé junction mo rí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ti gbérí wọlé wọn lè ra epo sí mọ́tò láti ṣiṣẹ́ mo wọ́n rẹ́rìn mo ní wọ́n sì ń bọ̀ wá tù yín lójú tó bá kù àsìkò díẹ̀ kan ṣe ìdíje ìdìbò ṣe rí colleagues ni wọ́n gbogbo wọn tó ń jáde ní any party they are one colleagues ọ̀rẹ́ tó bá yẹ pé wọn náà ló jámọ́ lọ́wọ́ mọ́ gbàgbé mi o nǹkan tí wọ́n fi wá ṣe nìyẹn kò sọ lórí tó máa control Nàìjíríà tó máa ṣe kó bẹ́tà o tó bá yẹ ohun níbi tí àdéhùn wà àwọn tó gbé Nàìjíríà lọ́wọ́ ó pa wọ́n á pa wọ́n fẹ̀mí ẹ̀ ṣòfò dànù tí n bá ní parọ́ méjì ẹ má gbàgbé Yar'Adua need the good determination as a Fulani man but wọn ò jẹ́ kó exist torí pé tinú ẹ̀ ló fẹ́ ṣe mi ní fún yín lẹ́sàmpù tó pọ̀ ẹyọkan yẹn ti tó ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ṣe mọ̀ pé ẹ̀yin náà máa sọ pé you are under government you must obey the control but the obey of your control in this year so was failure ṣe rí pé ẹ mọ̀ lára díẹ̀ àmọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ sọ̀rọ̀ ìtìjú alákọ̀ọ́kọ́ kò jẹ́ kẹ́ sọ̀rọ̀ ṣé ẹ̀yin yẹn náà ni wọ́n á tún padà kó jáde láti wá bẹ̀rẹ̀ sí ṣe rálì káàkiri báyìí ẹ̀yin ọ̀dọ́ wa tẹ́ lọ́jọ́ iwájú ní Nàìjíríà ẹ̀yin ọ̀dọ́ wa tó sọ fún yín pé you are leaders of tomorrow tẹ́ leader kankan tó yẹ pé ibi ló ń pa yín bára lọ́pọ̀lọpọ̀ ń tọrọ nínú ọjà ṣé ẹ̀yin náà tún bọ̀ wá bá láti tún kójọ láti sọ pé ó yá o àsìkò ìdìbò tún ti tó o àwọn ọmọ tí wọn ò dẹ̀ sí láàrin yín o ìwọ tó bá fẹ́ bá mi jiyàn pẹ̀lú program tí mo ṣe yìí ọmọ ti tẹni tó fẹ́ kúlé lórí òsí láàrin yín o ẹ̀yin náà lẹ́ ń para yín o ọmọ náà rán síná o ẹ má wàá gbàgbé mo fẹ́ pè yín sákìyèsí kan ṣe rí àtẹni tó ń bẹ nílùú yìí àtẹni tó ń bẹ nílùú òyìnbó ṣé kí n fún yín ní small example mo rò pé gbogbo wa la mọ̀ sí bọ́ọ̀dì ní táìmù yìí àmọ́ ẹ sì máa padà mọ̀ sí bọ́ọ̀dì jù bẹ́ẹ̀ yẹn lọ nítorí pé dùgbẹ̀dùgbẹ̀ kan ń bọ̀ lọ́jọ́ wájú ṣe rí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó wọ́n sì máa ṣe kinní kan fún yín nígbà tí àwọn òyìnbó bá fẹ́ request fún owó tẹ́ yá ní Nàìjíríà àwọn ìjọba yìí máa sọ pé agbára wọn ò ká wọ́n máa wá ṣe agreement pé jẹ́ ká fi nǹkan rọ́pò ibi tó òyìnbó máa gbà wọlé sí Nàìjíríà lára nìyẹn ṣe wá rí tí òyìnbó bá ti lè bẹ̀rẹ̀ sí ní rúlu Nàìjíríà passport yín tẹ́ ṣe níwèé ìgbélú ńgbà yẹn kò ní wúlò mọ́ wọ́n máa padà deport a lot of Nigeria wọ́n ní wọn fẹ́ yín nílùú òyìnbó mọ́ káàkiri náà ti máa ṣe yín bẹ́ẹ̀ torí káàkiri làwọn olóṣèlú yín ti fi yín yáwó tẹ́ bá sọ pé irọ́ ni ẹ dúró dàsìkò náà ná ẹ kọ déètì èyí tí mo post program yìí sílẹ̀ kẹ́kọ̀ọ́ fún mi ní about 15 to 20 years to this time you will understand but it's better for you to learn now or you learn in that way mi ò fẹ́ rojọ́ jù mo kàn wá pè ní sákìyèsí ni pé sẹ́yìn náà ni wọ́n tún fẹ́ lò báyìí tó bá yẹ pé ẹ̀yin náà ní kò burú o àtẹni tó kú àtẹni tó sùn ọjọ́ kan wọ́n á pàdé àmọ́ tó bá tún ti rí bẹ́ẹ̀ tó bá ti rí bákan náà kẹ́ni kankan máa wá jáde ní next time láti complain pé ìjọba yìí burú nítorí pé tí wọn bá ní ọmọ lẹ́yìn búburú àwọn gan ò ní jó lórí burúkú o ire o kò jù bẹ́ẹ̀ lọ ìpàdé wa bí oyin. mo fẹ́ sáré reply mọ́mi wa ìyá olóríire yìí torí tí ẹ bá ti rí àwọn abiyamọ àwọn tó yẹ kí wọ́n bí ọmọ wọn dẹ̀ yàn wọ́n yanjú ẹ ti rí nínú ìṣesí wọn pé àwọn eléyìí wọ́n ní ọmọ wọ́n nírú ẹni náà ṣe mọ yìí ẹni ìyá yìí
kò ní bàjẹ́ fún yín tọmọtọmọ tẹbítẹbí taratara lágbára Èdùmàrè. Wọ́n fún mi ní àwọn àmọ̀ràn kan. Èmi náà dẹ̀ ni mo jẹ́ ọmọ tó jẹ́ pé tí mi kì í wo búra mi bí wà pé èmi mo gbọ́n tán. Gbogbo ẹ̀dá tó bá ti ń wora ẹ̀ bí ẹni tó gbọ́n tán ẹlẹ́dàá gbọ́ baba ńlá òmùgọ̀ lónítọ̀hún. So I cherish you my mommy. Ẹ jẹ́ kí gbogbo wa gbọ́ nǹkan tí advice tí wọ́n fún mi. Kéèyàn ṣe àfihàn wípé báyìí ni o nǹkan tó lè ṣe nǹkan báyìí ó wà o ní tọ́lọ́run fi fún wa tó ṣe wípé irú nǹkan báyìí irú ẹlòmíì tó bá ń dojúkọ ní irú dojúkọ báyìí bóyá nǹkan ti ń lọ dáadáa tẹ́lẹ̀ tí nǹkan wà lọ dáadáa fún tó wá ṣe báyìí tó rí báyìí. Ṣé àmọ́ táwọn èèyàn bá fi ń gbọ́ tán lè relate ẹ̀ pọ̀ mọ́ nǹkan tí wọ́n ń dojúkọ wá wò pé ó ní láti jẹ́ pé nǹkan báyìí ni nǹkan tí ó ń ṣàmù. Ṣé àmọ́ pé irú ìgbà tí mo kọ́kọ́ contact yín. Kò ní bàjẹ́ fún yín ìyá mi. Wọ́n ní kí n máa ṣàlàyé irú oríṣiríṣi àìsàn àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ síyàn tó jẹ́ pé ẹlòmíì gan ti dààmú lórí ẹ̀ kò mọ̀ yí pé solution wà fún. Ẹ ṣé ìyá mi, ẹ kú àdúrótì, ẹ dẹ̀ kú ohùn, Ọlọ́run kò ní dójú ti gbogbo wa. Mo rí yín lórí ẹni tó jẹ́ pé ẹ̀ ń wora yín bí ìpẹ́yìn lẹ bí mi. Pé tó bá yẹ pé mi náà mo ní ọmọ yín kan, àwọn míì máa ń hùwà bẹ́ẹ̀ kò dẹ̀ ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò, ẹ̀yin èèyàn tẹ́ ń hùwà bẹ́ẹ̀ yẹn, especially ní orí ìkànnì yìí. Ẹ ṣé gan, mo dúpẹ́. Now tí n bá ní mo ti máa ń ṣàlàyé tẹ́lẹ̀ mọ́ mi, ó dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ mi ni torí àwọn náà jẹ́ olùbárà mi tọ́dẹ̀ nígbàgbọ́ nù mí dáadáa. Wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ mi ni but ìgbà míì tí n bá ṣàlàyé àwọn tí n bá ń try láti túṣu désàlẹ̀ kòkò ẹlòmíì máa sá lọ torí àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á tí ẹ̀dá fi ń dojúkọ different challenges. Àmọ́ ìgbà tí mo ṣàlàyé pé tẹ́yìn àwọn èèyàn má báyàn sùn látẹ̀yìn pé kò dáa, a lot of people ló tètè sọjí ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn ọ̀dọ́ kan tó wà tó tún bú mi lábẹ́ comment section, but mi ò mind torí nǹkan tí mo gbé lọ́wọ́ mo mọ̀ ń pa ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kí ayé àwọn ọmọ ìyá mi tájọ jẹ́ Yorùbá bàjẹ́. Ló jẹ́ kí n tètè jáde pé wọ́n dẹ̀ àwọn èèyàn dẹ̀ ti kó sọ́wọ́. Ẹlòmíì wọ́n ti gba 20 million 30 million gbogbo report a lot of people wà lọ́wọ́ mi ń bí, but a kàn lo understanding pé wo mọ́ ìyá ẹ má bínú, daddy ẹ má bínú, solution ṣì wà, ẹ jẹ́ ká make correction sí solution yẹn. Ẹ mọ̀ irú nǹkan bẹ́ẹ̀. So màá ṣàlàyé ní péré tí n bá dẹ̀ ní kí n ṣàlàyé ẹ̀yin èèyàn mi tẹ́ bá ti gbọ́ àlàyé ìdí tí nǹkan fi ń ṣẹlẹ̀ sí ẹlòmíì tẹ́ bá ti gbọ́ èlé tó ta bá yín ìyẹn ò ní kẹ́ má ṣe program yẹn. Now for example bí ẹni tí ó ń wá oyún tóun àtọkọ ẹ̀jọ́ ń wá oyún tí wọ́n wojú Ọlọ́run fún ọmọ, ọwọ́ obìnrin ló wà. Obìnrin ló lè ṣàlàyé ṣé kò tí ì bá òun ẹ̀jẹ̀ nígbà tí ó wà ní kékeré, nígbà tí ó ń ṣe ọ̀dọ́, ṣé kò tí ì ṣẹ́yún débi pé nǹkan bàjẹ́. Ẹ má fi ọkọ lé yín sínú òkùnkùn, ẹ jẹ́wọ́. Ìyẹn ò sọ pé kó lé yín tó bá nífẹ̀ẹ́ yín. Ẹni tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ fún, ṣé kìí ṣe pé wà àtìyàn ti jọ figagbága tẹ́ ti jọ dira yín mọ́lẹ̀ tẹ́ ti jọ jà. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ìsídà kó jẹ́ pé ọ̀lẹ inú ó díjú gẹ́gẹ́ bí tradition ni mo sọ, ẹ̀yin olóyìnbó lẹ́mọ bí tẹ́lẹ̀ táìsì ẹ̀ sí, ọ̀lẹ inú lè díjú tàbí kó jẹ́ pé mi ì fẹ́ lè sọ pé lákìríboto àfẹ́ tí ò bá lójú ara. Ọlọ́run kì í sábà sọ pé Elédùmarè kì í sábà sọ pé obìnrin kò ní bímọ rárá tí ì bá ṣe pé bóyá wọ́n ti rí àkọlù tàbí sọ ìgbà míì wà náà tó jẹ́ pé a tún lè béèrè lọ́wọ́ ọkùnrin ṣé ẹ ti disappoint ẹni tí ó máa dè yín mọ́lẹ̀ pẹ́ ní bímọ láyé. Kẹ́ má máa fi àsìkò ṣòfò fún obìnrin yẹn, kẹ́ tètè sòótọ́ ọ̀rọ̀ fún pé ẹ ti kọlù nǹkan tí ò yẹ kẹ́ ẹ kọlù. Ọkùnrin míì wà náà tó máa dè nǹkan ọmọkùnrin ẹ̀ mọ́lẹ̀ tó jẹ́ pé a máa ṣiṣẹ́ ni but kò ní dọmọ. So ẹ lọ take note. Fún ẹni tí ó bá ń fojú kó wà láǹtakùn kì í ṣe nǹkan tó dáa, àmọ́ oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà ṣẹlẹ̀. Ẹlòmíì wà tó bá ní dènà lára tàbí tó ti jẹ èèwọ̀ tàbí tí ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé bóyá èpè tó bá ti ṣiṣẹ́ èpè tàbí tó jẹ́ pé inú ẹbí tó ti wá ẹbí tó lágbára ni tó jẹ́ pé wọ́n máa ń fi gàgbága wọ́n máa ń fo oògùn bá tara wọn jẹ́ ni. Irú àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀. Tí èèyàn bá dẹ̀ fojú kọ́ alátakùn ó possible kó jẹ́ pé ẹni yẹn lè má kúrò lójú kan, ẹni yẹn lè máa fà kó má tora, ẹni yẹn lè máa le kó má ba. Òun ni mo ṣe máa advise a lot of people pé ẹ máa lo ẹ̀gúnwèpè, kẹ́ máa lo nǹkan àtúwọ́ tàbí kẹ́ ní nǹkan ẹ̀rọ àṣàsí nílé. Kò di dandan káyé kì í ṣe dandan kó sọ pé ẹnìkan ń ṣe mí, ẹnìkan ṣe èèyàn kan máa ní sílé, èèyàn lè máa lò náà torí má bà tèmi jẹ́. Ó ti yé yín, èèyàn máa ń tọ́jú ara ẹ̀ sometimes nígbà míì. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn owó alátakùn míì náà dẹ̀ wà tó jẹ́ pé ìfúnra ni. Bí ẹni tó lò tẹ́ bá fẹ́ wọnú mọ́tò báyìí tá alátakùn ra ṣe sí yín lójú fẹ́rẹ́ tàbí tó ṣe sí yín lára, ẹ má wọ mọ́tò yẹn, ẹ lọ wọ mọ́tò míì. Ẹlòmíì ìfúnra ló wà fún àríjìnà láìrékùté onídodo. Oríṣiríṣi ọ̀nà ni owó alátakùn gbà. Àmọ́ ẹni tí iṣẹ́ ẹ̀ kò bá lọ déédéé tí nǹkan ò lọ dáadáa fún tó kàn wà lójú kan, ẹni tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó ní iṣẹ́ lọ́wọ́, ẹni tó bá ní iṣẹ́ lọ́wọ́ ló ń gbìyànjú. Jobless ò nídìí àti gbìyànjú torí òun ló fura ẹ̀ sí position yẹn. Iṣẹ́ pọ̀ shoemaker bíríkìlà tailor iṣẹ́ pọ̀ láyé téèyàn lè ṣe. Ẹni tó bá mọ̀ nípa orúkọ báyìí ó lè sọ́ di iṣẹ́. Kò jẹ́ kó bú ẹ, ìwọ ṣáà máa tú ẹ̀dá ayé kan ṣe kó máa gbàyàn lẹ̀. Ẹni tó bá wà nínú ìṣòro tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló fún wa kì í ṣe agbára wa náà la fi ń po ewé àti àwa kọ́ la dá ewé, Elédùmarè ló dá. Àwa kọ́ la dá egbò, Elédùmarè ló dá. So àwa kọ̀ jọlá pé àwọn òbí wa nímọ̀ ìjìnlẹ̀ ń pa ẹ̀.
làwa náà ṣe gbọ́njú bá nǹkan tí a kàn fi yàtọ̀ sí others tí ò mọ̀ pa ẹ̀ nìyẹn. So kò sí ọlọ́run láàrin wa, kò ń ṣe pé bóyá mo jẹ́ ọlọ́run báyìí àbí mo jẹ́ special kan, irọ́, ẹ má jẹ́ ká máa wúra wa bẹ́ẹ̀. Ìtànjẹ ni, téèyàn bá ti ń sọ pé òun special jà àwọn ayé tó kù lọ, ìtànjẹ nìyẹn. So lórí bẹ́ẹ̀, ẹni tí ó bá ń jẹun ojú oorun nǹkan burúkú ni, but kì í tún ṣe gbogbo ẹ̀ náà nǹkan burúkú. Àmọ́ púpọ̀ nínú àwọn tó ń jẹun ojú oorun náà fi ń di ògo wọn mọ́lẹ̀ tán fẹ́ kán rógòlò nítorí pé ó léwu púpọ̀. So ẹ̀rọ ẹ̀ ní kí ẹ jẹ́ ká wá, ẹ má jẹ́ kán sọ pé ká lọ pa àgbò àbí ká lọ pa màálù kan àbí nǹkan, rárá. Ẹ̀rọ ẹ̀ ní ó ní àgbo, ó dẹ̀ ní ọṣẹ wíwẹ̀. Ẹ tó bá ní promise and fail, bóyá ó ti ń gba contract níbi kan, wọ́n wá ń tàn, tó bá ti sọ pé yes lẹ́ni, tó bá ti máa dọ̀la wọ́n á tún sọ pé no, onítàn tún dé promise and fail ló dáa kó lò. Máa tẹ́yìn lọ́rùn ẹ̀yin fáǹsì mi, torí fún àǹfààní àwọn tó jẹ́ pé àwọn máa wò pé ó yẹ kí bọ̀bọ́ iná lè máa ṣàlàyé àwọn kankan náà. Èmi náà try, mo ń gbìyànjú, àmọ́ oríṣiríṣi advice ló ti kúnnú memory card tẹ́ ń wò ń bì. But àwọn tí mo kọ̀ rí pé wà important ni mo máa sábà tẹ̀lé ńbẹ̀, nítorí pé oríṣiríṣi èèyàn là ń bá dòwò pọ̀. Ẹ̀yin fáǹsì mi, ẹ ṣáà máa bá mi manage ìwà mi. Ìgbà míì wà tí n bá jáde, tí n bá wá para, èèyàn kan ti ṣe nǹkan kan fún mi nìyẹn. So ọgbọ́n ni màá fi ṣe. So bí ẹni tó jẹ nǹkan ojú oorun míì náà wà tó jẹ́ pé àwọn òbí ẹ̀ ò fẹ́ kó mọ̀ wípé alágbára làwọn. Wọ́n lè máa fi bí oorun máa fún ní nǹkan àwọn bí àṣejẹ, bí àwọn nǹkan ìmúṣagbára, àwọn nǹkan ìṣọ́ra, wọ́n lè máa fún jẹ náà lójú oorun. Àwọn kan náà wà bẹ́ẹ̀ nínú ayé ìjìn. Tọ́fi máa ń sọ pé ogun ó kọjá òye ọmọ ẹnìkan. So kọ́lọ́ máa ṣàánú wa ni. Olóyìnbó sọ pé do your best and leave the rest. Ìyẹn ni èmi ń try láti ṣe. So kò ní bàjẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin tó dẹ̀ yẹ pé bóyá iṣẹ́ yín ọjà ò lọ dédé, tẹ́ ń wò pé bí àsìkò Tinubu ni, àsìkò Tinubu kọ́ o. Àsìkò yìí làwọn kan gbádùn jù, tó jèrè ayé jù, tí business wọn improve dáadáa torí nǹkan gbówó lórí, ó dẹ̀ ba ọjà nínú store wọn, tó fowó kékeré rà. Àwọn sáré gbówó lé lórí, wọ́n dẹ̀ sáré jẹ lọ. Àwọn kan wà tán jẹ lọ lọ́wọ́. Ọmọ ìyá mi, má lose guard, ẹ tọ́jú ara yín. Fún ẹni tí kò bá ń ríṣẹ́ gbà, tó jẹ́ bíi contractor àbí oníṣẹ́ ọwọ́, iṣẹ́ aṣínà ní kẹ́ máa wẹ̀. Iṣẹ́ aṣínà tàbí túdé aṣínà, ìgbà kankan náà wà tó jẹ́ pé ẹ gbìyànjú láti wẹ̀gún wèpè, nítorí pé oríṣiríṣi ní foundation tí wọ́n fi ń pinlẹ̀ family. Ìmíì dẹ̀ wà tó máa disturb gbogbo ọmọ, àfọmọ tó bá jára ẹ̀, ó ti yé yín, àfọmọ tó bá gbọ́n. So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Fún ìdí èyí, gbogbo nǹkan kí nǹkan tí èèyàn bá ní challenge, bí ẹni tó ọ̀rọ̀ stroke báyìí sìn, stroke póríṣi mẹ́ta. Stroke mi wà tó jẹ́ pé àìṣe exercise lásán ló ń da ènìyàn láàmú, tó dẹ̀ yẹ kí ó lọ ṣe exercise. Kò yẹ kó máa jókòó sójú kan always from AC to AC, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Ẹ try láti máa jẹ́ kí àágùn bọ́ lára wa. So ìmíì dẹ̀ wà tó jẹ́ pé ìrònú àròjù, ó ti ronú kọjá kádàrá. So ìmíì dẹ̀ wà tó jẹ́ pé àṣàsí ni. So eléyìí tẹ́ bá dictate ńbẹ̀, ó ní bọ́n ṣe máa tọ́jú ẹ̀. Mi ì lè ṣàlàyé gbogbo ẹ̀ tán. Tí bá ní kí n máa ṣàlàyé gbogbo ẹ̀ tán, màá ní láti wá láìfẹ́ ilẹ̀ àkún. So ẹ̀yin èèyàn mi, challenges tó bá ń ṣe èèyàn lèèyàn máa, tẹ́ bá dẹ̀ ti wá rí pé challenges tó ń ṣe yín, ẹni yẹn ò go straight to the point fún nǹkan tó ń ṣe yín. Kẹ́ kọ́kọ́ wá, kẹ́kọ́ lọ ṣe kinní kan, pa màálù ni, pa àgbò ni, ra kinní kan sí ilé ifá, àbí ra kinní kan sí ṣọ́ọ̀ṣì, àbí ra kinní kan sí mọ́ṣáláṣí. Ẹ̀rọ̀nù nígbà tí àìsàn bá ń ṣe èèyàn, bọ̀dá kan fẹjọ́ kan sùn mí lẹ́nu ọjọ́ mẹ́ta pé àìsàn ń ṣe òun ṣàlàyé. Wọ́n wá ní kóun lọ ra ìlú sí ṣọ́ọ̀ṣì, òun wá wò pé àìwó ní tìlú ti jẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe òun ní health, ó sá ó jára ẹ̀. Wọ́n wá lo solution sí nǹkan tó ń ṣe wọ́n tètè jára wọn. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, a ní láti máa tanra wa jẹ. Nǹkan tó bá ń ṣe èèyàn la máa wá solution sí. So ẹ̀yin èèyàn mi, mọ́mì, mo rí yín gẹ́gẹ́ bí abiyamọ ni mo ṣe wá fi program yìí tẹ́ yín lọ́rùn pé tí yín ò ní bàjẹ́ tọmọtọmọ o. Wọ́n fún mi advice tó pọ̀ gan, ó dẹ̀ tẹ́ mi lọ́rùn torí mo wò wọ́n bí ẹni tó jẹ́ pé ìyá aláàánú èèyàn ni. Aláàánú èèyàn ló máa ń fẹ́ kó dáa fún yàn. Wọ́n tún wò pé kí ni mo lè ṣe láti fún àwọn èèyàn ní òye tó tún jù bí eléyìí lọ, káwọn èèyàn tún fi lè lajú pé nǹkan ìṣẹ̀bálẹ̀ bàbá wa títí wá ní. Ó yé yín bẹ́yẹn. So àwọn kan yẹn lèmi ń try láti ṣe, kò dẹ̀ ní bàjẹ́. So mo dẹ̀ ṣe remain lórí pé ẹni bá fẹ́ wá bá mi, èèyàn kì í wá bá mi nílé, bẹ́ẹ̀ tó bá fẹ́ wá ṣe nǹkan lọ́dọ̀ mi, ẹ sọ nǹkan tó ń ṣe yín pẹ̀lú voice note ní WhatsApp. Ẹ dẹ̀ sọ Yorùbá. Mo sì dúró lórí pọ́ìntì mi pé Yorùbá ni mo fẹ́. Ẹni tí ò bá lè sọ Yorùbá kó má wá mẹ́sẹ̀jì mi. Ìdí ni pé ọ̀nà tèmi náà lè gbà láti gbé ilẹ̀ bàbá mi lárugẹ nìyẹn, tó jẹ́ ilẹ̀ Yorùbá. So bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo wa pátápátá ẹ jẹ́ kí a try láti mọ understand ara wa, ká dẹ̀ máa go straight to the point. Solution kan tó bá ń ṣe wá, òun la fẹ́, kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá a máa kọ́ wa mọ̀ ṣe. Ìbà yín àgbààgbà.